abá ìmáàmù jẹ́ ẹ̀rín ṣe nílùú yìí. mo ti jókòó yìí kò sí mọ́tò ń gbà náà èmi ní gbẹ̀sìn lọ látọ̀dọ̀ mi ládọ̀ pé fún tí ó kùn lọ yídì. Allah. Imamun la yu'adiluhu imam. Imamun. Ó ti tó. Abá ìmáàmù jẹ́ ẹ̀rín ṣe nílùú yìí. mo ti jókòó yìí kò sí mọ́tò ń gbà náà èmi ní gbẹ̀sìn lọ látọ̀dọ̀ mi ládọ̀ pé fún tí ó kùn lọ yídì. Allah. ẹ wàá gbé ọ̀ṣọ́ tí wọ́n bá darí yídì wọn gbọ́sọ̀ tí wọ́n kú nítorí wàá gẹ̀sìn wálé. a máa ń fa àlọ́ ní láàárọ̀. ẹ ní kún lọ kóró ń bẹ lára rẹ̀. ọ̀ṣọ́ bẹ́rìbẹ́rì ni bàbá wa ìmáàmù jẹ́ ẹ̀rín láìkì. barbara nánú bẹ́nu barnawi ẹ má jẹ́ kí nǹkan tí wọ́n ṣe pẹ̀lú ìmáàmù ọlọ. bí wọ́n ti ń kọ orin nípa wọn. bí wọ́n ti ń kọ́ ohun nǹkan ńlá ni wọ́n ń ṣe. ẹ máa kó jọ. nígbà tí ìsìlámù ò tí ì dé bí wọ́n ti ń kọrin kalẹ̀ àwọn àṣìwárí jàǹdí wọ́n ń lọ bí ṣe mọ̀ àdàkàtì ni ẹni ọba kọ́ńtọ́dọ̀ ayọ́ wa lọ bí kọ́sí kàbá. ọ̀pọ̀ tẹ́ ẹ bá ń wò ẹ rí ẹ lọ́ọ́ fi pamọ́ dáadáa kẹ́ fi mọ́ nǹkan tí wọ́n ṣe kalẹ̀ bàbá ti ṣe dáadáa ẹ̀yin mọ̀ mọ́ pé ìmáàmù náà tó ti lọ ni. bàbá wa. dókítà. ìmáàmù tẹ́ ẹ máa ń kí wọn ní kọ̀mùkọ́mù. ìmáàmù Fúlàní ìmáàmù umma Bashiruna muhabbabul kọ̀mùkọ́mù. ẹnu tí mo fẹ́ lò ẹlòmíì ọmọ kàmùkàmù ti sìn nǹkan gbọ́ tí wọ́n ṣe kàm ẹni oore pọ̀ lára rẹ̀ ní jẹ́ kàmùkàmù. Allah. mú tiẹ̀ kémi náà mú tèmi mú tiẹ̀ kémi náà mú tèmi ní jẹ́ kàmùkàmù. nítorí eléyìí akínyín púpọ̀ akínyín púpọ̀ gbogbo yín laki ẹ̀kọ́ ẹrù lọ́rin ọlọ́run ò ní jọ́ dànù. àmín. ọlọ́run ò ní jọ́ dànù. àmín. àwa tá à ń di irú yín náà la jókòó yìí ọlọ́run ò ní jọ́ dànù kò sí ní ta yín ní ọrùn òsì ní wọ̀ yìí. àmín. wáàsí níwọ̀n ni gbàmúrágájì. alfa wa Shehu wa Ali ìmáàmù mọ́rábà tòní gbàmúrágájì gbogbo àwọn àfa tẹ́lómi ọ̀bá wọn jókòó ni. bọ́ọ̀ bá bọ́sẹ̀gbẹ́ yà má di ẹni kankan. ẹ wo báyìí lọ́tún lọ́sì. wòlíì rèé o gbogbo ntọ́ yẹ kí lọ́ni ó múra sí tá a múra sínú bọ́ bá kan ìlú nísìnyí. nbí wọ́n ti ní àṣẹṣẹ rí àmọ́ àṣẹ ń bẹ̀ mọ́ nbí wọ́n ti ń ṣèyàwó fún ọ̀rọ̀ àlùlù mẹ́kì ni wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n ń ṣe ìdùnnú. nbí tí wọ́n àwọn ìyàwó ọ̀lọ́ kí ni ń bọ̀ wá bẹ̀ kí wọ́n máa lùlù wọ́n ń gbòòrè bọ̀ ó ti tẹ́bísẹ̀ rí àti ní àlùlù mọ́. bó istu rahmatan lil alamin dárakta wà dàbò. ọlọ́run rán mi ń sẹ́ mi ànábì. sallallahu alayhi wa sallam. ti gbogbo ẹ̀dá ayé dárakta wà dàbò. kó pé máa lùlù káàkiri kẹ́ ẹ máa jó káàkiri kẹ́ ẹ máa ṣe kèé rọgbọ kèé dára kèé rọgbọ ó sì tún máa ná wọn lówó. níbi àti náwó la wà yìí. ẹ dákun tí wọn bá ti sẹ́ni wọ́n gbà kéwọ́ ẹ tún ná. bàbá dáúdù wà fún àgbà ẹ dákun àdá yín jókòó. àlùkùránì lọ yẹ kí wọ́n gbà láyé ńlọrin àwọn fún àlùkùránì mọ́ ọlọ́run wọn fún àwa náà mọ́. kìtàbùkà ya Rabbahu. ọlọ́run orí wa tán ọ̀rẹ́ ni tí ń pọ́n àlùkùránì rẹ̀ nínú àwọn àfa. àdìyó wà ní màtún. àlùkùránì tẹ̀rí ní ìmọ̀ ni gbogbo abájọ kó yìí ní ìmọ̀ rẹ̀ láǹjẹ. àwọn abọ́sà àdúrà ládùúgbà gbogbo àdúgbò yìí ọlọ́run jọ̀rọ̀ wọn lọ́rùn pàtì àwọn òkè ni kìnnì kan wọn ò ní wí mí àlùkùránì yìí náà. àdìyó wà ní màtún. àlùkùránì lọ́jọ́ àmọ̀ pa àtẹ̀rí fún wa fún yẹ ni òun lọ́jọ́ àmọ̀ pa àṣì dáadáa fún yẹ ni òun lọ́jọ́ àmọ̀ pa àṣì dáadáa fún bàbá ẹ̀ ni. wà á máa lálẹ́. òun ní í ṣe fún wa pé ká dá aládùúgbò ká dá aládùúgbò. wà á máa lálẹ́. wà á máa lálẹ́ báàgì la àzọ́mù mi nàtí. gbogbo alábòsí la àzámù mi ìnẹ́tì àdánwò làlùkùránì ọ̀jẹ̀ fún wọn ò ní yà sí. Allah. gbogbo alábòsí ayé wọn kẹ́yìn sálùkùránì. gbogbo ẹni ọba kẹ́yìn sínú wa ní tètè lọ kọjú sí padà kó o lè rọ́lọ́ wọ̀. aleikum bihabulilahi. àlùkáwàlì ọlọ́run o.
lẹ́tà ọlọ́run lẹ́jà lọ́sàn-án yìí. fàtẹ́símù bí. ẹ mú dáadáa ẹ má pera yín lóbìnrin àwọn obìnrin tí wọ́n ti fi alukurani jèrè ti lọ láyé wọ́n tún kù nísìnyí ọlọ́run kó tẹ̀ yín náà mọ́nú wọn. wàmọ̀ ìyá tẹ̀sím bílà ìfàsàbínà sírọ̀tì. gbogbo ẹni ọba ti dìmọ́ lọ́hùn ọba ti dìmọ́ alukurani ò dìmọ́ lọ́hùn gbogbo àrántí ọkàn mọ́ wa bọ̀ lómi tọ́ ọ̀nà nítorí eléyìí ẹ dákun ẹ wo alukurani ẹ tọ́ ẹ má fi sáyẹyẹ ẹ má fi ṣe apẹpẹ yẹyẹ lónìí nìkan. ẹ máa lọ tọ nǹkan inú ilé bẹ́ẹ̀ bá ti kí àyà kan báyìí gbogbo ẹ̀sìn àwọn òbí yín lọ́wọ́ máa àdàlù bẹ́ẹ̀ ti ké méjì gbogbo tí yín náà lọ́wọ́ máa àdàlù kò sí tíra tó tún rí bẹ́ẹ̀ kò bun àtọwúrá bẹ́ẹ̀ kò bun ìjìlá bẹ́ẹ̀ gbogbo tíra tọ́lọ́ sọ kò bun wọn bí àfàlùkùrọ̀ á nìyẹn nítorí eléyìí máa ṣàdúrà ọlọ́run máa ṣàjẹ́ kẹ́mi àwọn ìmáàmù wo gún ọlọ́run kó bóyin lẹ́mi gúngùn fa wassalamu alaykum wa rahmatullahi. wòlímọ̀ rẹ o gbogbo ntọ́ yẹ kí Ìlọrin ó múra sí tá a múra sínú alukurani lọ yẹ kí wọ́n gbà láyé ńlọrin àwọn fún alukurani mọ́ ọlọ́run wọn fún àwa náà mọ́ alukurani lọ́jà àmọ́ pa àtẹ̀rí fún wa fún yẹn ni òun lọ́jà àmọ́ pa àṣì dáadáa fún yẹn ni òun lọ́jà àmọ́ pa àṣì dáadáa fún bàbá yẹn ni. gbogbo alábòsí lá àzámumi ìnẹ́tì àdánwò alukurani ọ̀jẹ̀ fún wọn ò ní yàtí. gbogbo alábòsí ayé wọn kẹ́yìn sí alukurani gbogbo ẹni ọba kẹ́yìn sí inú wa ní tètè lọ kọjú sí padà kó o lè rọ́lọ́ wọ̀ abá ìmáàmù jẹ́ ẹ̀rín ṣe nílùú yìí mo ti jókòó yìí kò sí mọ́tò ń gbà náà èmi ní gbẹ̀sìn lọ látọ̀dọ̀ mi ládọ̀ pé fún jókòó lọ yídì ẹlòmíì ọmọ kàmùkàmù ti sìn nǹkan gbọ́ tí wọ́n ṣe kàm ẹni oore pọ̀ lára rẹ̀ ní jẹ́ kàmùkàmù mú tiẹ̀ kémi náà mú tèmi mú tiẹ̀ kémi náà mú tèmi ní jẹ́ kàmùkàmù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للذي هي أقوم ويبشر المؤمنين الذين الصالحات الذين يعملون الصالحات إن هذا القرآن يهدي للذي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا فتعالى الله الملك الحق فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل ربي زدني علما صدق الله العظيم. Now, astazi. eri ò ní dìrù láéláé àbá ìmáàmù àgbà ìmáàmù Fúlàní wọ́n ní sẹ́ yọ̀ǹda ọlọ́run ló ṣe yín lérí kò ní jù yín sẹ́yìn láéláé bàbá tí ń sẹ́ yọ̀ǹda bàbá làwọn yọ̀ǹda wọ́n ìtọ́ra àdúrà wọ́n lọ́wọ́ máa kún yín ni àbá ìmáàmù àgbà ìmáàmù Malawi wọ́n ní sẹ́ yọ̀ǹda àwọn náà ṣàdúrà ọlọ́run ọgbà àbá ìmáàmù Gambari àgbà yọ̀ǹda wọn bàbá wa dọ́kítọ́rù wa ajánásí àgbà gbogbo tí ń jẹ́ Kwara wọ́n ní sẹ́ yọ̀ǹda àlífà tòkẹ́wù tòní àfàràbà náà gbogbo Ìlọrin wọ́n ní sẹ́ yọ̀ǹda
bàbá wa àgbà bàbá wa lẹ́rùbú ẹ̀ bá wí bẹ́ẹ̀ dáadáa ni Gáúsù Sàmánì wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá làwọn yọ̀ǹda bàbá wa àgbà àfa àgbà bàbá wa Mádìbò tí bàbá wa ọba àlùlọ ni ẹ̀ bá ń ṣe sẹ́wù dáadáa sẹ́ yọ̀ǹda bàbá ẹ̀yin yìí mọ̀ pọ̀ sí lónìí torí ẹnìkan kan sì kọ́ torí bàbá wa àdúrà àgbà ni àjọ ń jáde lọ́dọ̀ yín ni àyè bẹ́ẹ̀ kọ́ ni bàbá wọ́n ní sẹ́ yọ̀ǹda. tí ọba ṣe pé bàbá wa ìmáàmù tẹ ń bẹ ń jòkó mọ ọmọ tí mo lè ṣe o. ṣé ẹ yọ̀ǹda. àmọ́ bàbá yìí ní ṣe kankan máa rún tó bá wù ọ́. bàbá mi àgbà bàbá wa Ọláòtí wọ́n ní ṣé ẹ yọ̀ǹda bàbá náà làwọn yọ̀ǹda. Ọláòtí wo. àwọn náà ni pupa àbí dúdú. ẹ̀yin wọn lèmi máa ń dúró sí bàbá wa àfa wa àgbà olóòtú sàbí àgbà lẹ́lẹ́kejì wọn làwọn yọ̀ǹda bàbá wa àgbà kásándúbù dọ́kítọ́r bàbá wa nídìí òpòpò bàbá wa alálìjẹ́nà bàbá wa rọ̀yísù mùkàdàmí bàbá àgbà yọ̀ǹda wọn gbogbo àwọn àfa níkàlẹ̀ àfa wa àgbà àdúrà mi gbà ṣé wàá Abdulrazaki wọn ní sẹ́ yọ̀ǹda wọn làwọn yọ̀ǹda Samari fẹ́dọ̀ bàbá wa àgbà oníkanwó àwọn náà làwọn yọ̀ǹda. tọ́ ẹ dákun àti jókòó ti pẹ́ wá sí òsì níbi tá a bá a bá pọ̀ àìtó máa fa nǹkan tí ó gùn mọ́ kọ̀sẹ́ni tọ́rọ̀ òye abẹni tí ọba nílò làákàyè tiẹ̀ àlífà wa bàbá wa ìmáàmù àgbà. adamallahu hayata. ètò tí wọ́n ń ṣe lọ́wọ́ nípa yín Allah ẹ wo àwọn àṣìárù táwọn ọmọ yìí kọ. ẹ ṣáájọ o ẹ má jọ lọ Ọlọ́run ti ní kójú wa ó ti máa rí bọ́ pẹ́. ẹ káàárọ̀ ẹ káàsùn ẹ káalẹ́ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ni Saka Ahmed Ọláyínká tí mo jẹ́ aláṣẹ àpàṣẹ olùdarí Autosnap photography. Mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin brother mi sister mi àti gbogbo ẹ̀yin tó ń wò mí kíkẹ́ ìjọ tó lọ́kẹ́ bá subscribe sí Autosnap photography TV channel ní YouTube. Àwọn abẹ́rẹ́ tí máa rí àwọn Islamic lecture tẹ́ tí máa rí ìwò tẹ́ máa kọ́gbọ́n bíbẹ̀ tẹ́ máa rádùn àti tẹ́ máa gbélé ayé tẹ́ máa rí bẹ́ẹ̀ bá mi subscribe sí Autosnap photography TV channel ní YouTube wa.